Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ìyàwó ẹ̀ ìwọ tó tí ì má rì wá bó lọ fúnra ẹ̀ ń sinmi lóòótọ́ ti ṣe mistake àmọ́ ká lóhun ni máàlù yẹn ńgbà tó dé bá yẹn tán ó wá gba gbogbo owó ọwọ́ ẹ̀ ó wá sá lọ olórí burúkú olòṣì gbẹgbẹgbẹgbẹ awáṣẹ níbi tí àwọn bàbá tó ti dàbí pé wọ́n ti jẹ pọ̀nmọ́ yẹn. mo ń bọ̀ fún ẹ ìwọ mo part 1 mo ṣe fún ẹ yìí àtúndọ̀la part 2 ọmọ bùnmi yẹn ọmọ gidi ọgbọmọ yẹn òun nílò sí ìrùrù àwọn tí bí ẹ̀ náà máa comment láfi dá gbogbo èrú ní tó ṣe fún wọn Fọlá nìyẹn. má wọrí bùnmi a máa kọ́lé fún àtúbẹ̀rẹ̀ sí ní fún owó yẹn náà àtúbẹ̀rẹ̀ sí ní lórí yẹn náà àbẹ̀rẹ̀ sí ní gbowó. nígbà wo lẹ́yìn rí kó jáde kó ní nọ́ọ̀sì báyìí ló ṣe rí. àárẹ̀ tó gbé lọ sí New York wẹ̀rẹ̀ àti tó tún lọ sí Nàìjíríà ọ̀tọ̀ la tún bá ń bẹ̀ ẹ gbọ́ kó jáde kó sọ rí èèyàn kan nítorí ẹ̀ ń gbà mí tẹ́lòmíì tẹ́ bá gbọ́ kọ igbe family matter yín lọ bá ẹ bá fẹ́ gbé fún yàn ẹ wẹ́ tẹ́ ẹ máa gbé fún seriously ìgbà àtìyàwó ẹ̀ ń jà ó fẹ́ wẹ́ tó blogger tó fẹ́ gbé fún ó wá lọ ń gbé fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn a máa bẹ́ẹ̀ dalé ẹrú nígbọ̀nà káì nígbà bá dàrú táwọn náà làwọn á tún bẹ̀rẹ̀ sí ní fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ẹ wo Fọlá tó yẹ kó wá máa gbádùn sí kó náà máa bá ogun jíwagàn kiri kó náà máa lo sàárìn kiri kó máa gbé sọ́ọ̀tún kó máa gbé sósì kó fọwọ́ ọlá kó fi nù ẹ́ lára ìtò fi lọ sí patí tó lọ ń ṣorí burúkú kí wọn náà jókòó bíi madam kó o máa pàṣẹ fáwọn ọmọ lọ́tún lọ́sì wọ́n wá ń forí ẹgbẹ́ pé ìpinnu ẹ wá lẹ́ ń ta bra níbi táyé dé yìí èèyàn mélòó ló máa wọ bra ńbo ló ń gbé ńbo ni wọ́n ṣí ṣọ́ọ̀bù sí fún ẹ àlórí gbogbo yóò jọ pé àti Ìyábọ̀ Òjó tún fúnra ẹ̀ gan tí ò mọ tó ń ṣe ńbo ni ṣọ́ọ̀bù wà ńbo ni ilé wà ṣáà ló máa fún ẹ lówó mọ́tò tí láti tún gbé sí ẹ́ǹdì ẹ tún tà yẹn àtúrí yẹn mọ́ ibi tọ́lọ́ ń tètè ó máa mú ẹ mọ́tò tán náà rà fún ẹ ìyẹn tó wá jẹ́ fake kí ló tún kù fún ẹ ebi pé ẹni pé kókó bàtà kò gbọ́n pẹ́pẹ́pẹ́ kókó sórí kó wá bẹ̀rẹ̀ sí ní rìn ni ibi tẹ́po wọn yìí ìgbà mélòó ló máa fi rìn láti ìyànà pàjà dóṣòdì kó tó gán mọ́ olú ẹ̀ dé ṣé Lẹ́kì ló ń lọ ní àbọ̀bálẹ́ndé nígbà tó bá tún gán mọ́ olú ẹ̀ délẹ̀ tó tún bọ́lẹ̀ yẹ́nì kó tún ra fẹsẹ̀ ṣàǹkán ẹni mélòó náà ni Lẹ́kì orí gbogbo yóò wájọ pé papọ̀ ẹ wá lẹ́yìn ṣe pẹ́pẹ́ dẹ̀m tẹ́ fi họ́ọ̀tì ara yín àmọ́ pẹ́pẹ́ wọn ni àfẹ́ pẹ́pẹ́ wọn ni àjẹ́ kó ti ṣọ́ọ̀bù síbí ṣé òun kọ́ ráyè sí ṣọ́ọ̀bù níbi tó wà yẹn ẹ jẹ́ ká pẹ́pẹ́ Lizzy ẹ lọ sí ṣọ́ọ̀bù gógóró ṣàkànjókòó síbẹ̀ ẹ ya picture tẹ́ bá ti ya picture ẹ yẹn post òun ló ní ṣọ́ọ̀bù nìyẹn ẹ wá ń tanra yín jẹ Ṣẹ̀rífà òdè rí yẹn kó sọ̀rọ̀ ẹ pé ẹ ṣe fẹ́ bà yé ọmọ mi jẹ́ láì tí ì kú mi ẹ ṣe fẹ́ bà yé ọmọ mi jẹ́ àbó mẹ́pọ́n bà yé Fọlá jẹ́ pẹ̀lú gbogbo dáadáa tó ń ṣe yẹn ká gbé fẹ́ẹ̀kì ṣọ́ọ̀bù lẹ̀ àtẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kọ́ ló ní ṣọ́ọ̀bù ká gbé fẹ́ẹ̀kì ilé lẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ òun kọ́ ló ní ilé kọ́ ló yá wọ́n ti gbé mọ́tò fún Fọlá ọmọ yín o ẹ bá dúpẹ́ ó ṣeé ṣe kẹ́yìn náà ti jáde ìyẹn láti àbí Ṣẹ̀rífà kẹ́tì máa sọ fáwọn èèyàn kiri pé ó yá ẹ wá bá mi lọ́la o wọ́n ti ṣe ti ra mọ́tò kan fún Fọlá a fẹ́ wẹ mọ́tò yẹn o ìyá Tájù ṣá ìgbàgbé ọ̀la mọ́tò Fọlá o a fẹ́ wẹ lọ́la o kẹ́tì mọ kí gbogbo ti mọ̀ gógóró yó kó wá dọjọ́ kẹta kó wá máa sọ fún yín pé ẹ sọ́rì kò tí ì ní mọ́tò ẹ̀yin gan ojú òun tì yín ni Ṣẹ̀rífà ojú òkì ń tì wọ́n ni tó bá rí èèyàn sọ fún ẹ ṣé kò yẹ kí wọ́n gan máa la etí ẹ kó máa gbọ́ nǹkan tá à ń sọ pé n táwọn oní yìí ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ bí sọkúsọ ni ṣé ojú òun tì ẹ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bush lady mo fẹ́ dúpẹ́ fún lọ́wọ́ olóṣò lady pink group kan mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ìyábọ̀ wèrè kan mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ìyábọ̀ jàtẹ̀jàtẹ̀ kan mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣẹpẹtẹ́rì kan thank you very much mo wò pé orí ẹ ti dàrú kí mo wí mo ń wò pé orí ẹ ti dàrú
àwọn tó yẹ kó oníkan lọ wá ìbọn kó bẹ̀rẹ̀ sí nílé wọn kiri torí àwọn ló bá yí ọmọ ẹ jẹ́ àbí nítorí pé wọ́n ń gbé fókùnrin tóun náà wá ń ṣe rádaràda kiri tó ń ṣó hòtẹ́ẹ̀lì lọ́jọ́ Monday ẹ ti rí pé wèrè gan lẹ́fẹ̀ẹ́ bí lọ́mọ tábà ní pé tọ́ra wa jẹ́ ẹ ti rí pé ẹni tí ò lọ́pọlọ lẹ́fẹ̀ẹ́ bí lọ́mọ tó bá tẹ̀ gbéyàn lọ hòtẹ́ẹ̀lì láàárọ̀ Monday ṣó yẹ kó tún ṣó ẹ̀ fún yàn ipò ẹ̀wò ní hòtẹ́ẹ̀lì mo wà yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ dómi tán ni ibẹ̀ ló yẹ kẹ́ ti mọ̀ pé ajálẹ̀ bí ẹ̀ béèyàn tó bá ṣe é ṣe ó yẹ kẹ́ lọ pé bàbá ẹ̀ lọ́wọ́ dátọ̀run ni bóyá padà sílé ayé ọmọ wa dáadáa tó gbélé fún wa yìí wá tún tọ́ wọ́n ṣe ń tọ́ ọmọ dáadáa tó lóbi wá tún eléyìí tọ́ wọ́n ṣe ń tọ́ ọmọ tó bá jẹ́ ọmọ tọ́tọ́ ni ó yẹ kó ti mọ bó ṣe máa pa iná ìjà tó ń lọ yìí àbò náà ń jowú ni ẹ gbà mí rádaràdà àbọ̀ ń kú ẹ rádaràdà àbọ̀ ń kú ẹ Ẹnugun ìwọ náà ń jowú ẹ má gbà mí Ẹnugun náà ń jowú o Ọlọ́run ṣàánú mi Ọlọ́run gbà mí Ẹnugun ń jowú ó ń jowú olówó ebi ló máa pa ẹ́ kú ọgbọ́n Ẹnugun ìwọ náà ń jowú olówó àṣebi síkírìtì ẹni pé owú jíjẹ ni ó gbọ́ tán sọ ni olówó ṣeun gbogbo tán ìyà ni ó jọmọ tálíkà olówó ṣeun gbogbo tán ìyà ni ó jọmọ tálíkà wàá rí pé àbúrò mi ṣeun gbogbo tán ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó gbàwó ẹ̀bọ̀ wálé orí mọ́tò tán rà fẹ́yìn àbọ̀ orí mọ́tò tẹ́yìn lò ẹnu ṣó orí mọ́tò tán gbé fún yín ìyà tí ń jẹ ìwọ ló mọ̀ ìyà tó ń jẹ tó bá ṣọ́ra ìyà ẹ̀ máa jẹ ẹ́ kú ni àbúrò mi ṣe ohun gbogbo tán ìwọ nìyà máa jẹ kú ìyà tó máa jẹ òun bólówó gbárí olówó gba ìyàwó ẹ o tètè dọ̀bálẹ̀ pé ẹ Lizzy àbúrò ẹ pàgbó yín mi ká ó yá tẹ̀mí mọ́lẹ̀ kọ́kẹ́ kọjá mà kó fi máa sí bóyá ó ṣeé ṣe kán ní ó yẹ lọ bá mi gbé end of discussion fún kó pa inú mọ́ mo pé ìyẹn ni end of discussion ó mọ tó ń pè bẹ́ẹ̀ under gidi under accord mọ́mì ẹ káàbọ̀ mà ẹ lè mà ṣé kí n dọ̀bálẹ̀ kẹ́ lè kọjá ni kó dọ̀bálẹ̀ kó ní mọ́mì ó yẹ kọjá kó kọjá tó kó ní mo jẹ́ àbúrò mi ìyẹn kúkú lójú àní kó wù ẹ báyìí pé ẹ bá mi gbé end of discussion yẹn fún kó má sọ̀rọ̀ ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀ end of discussion kí wọn náà dẹ̀bẹ̀rẹ̀ sí ní gbádùn ayé ẹ lọ ó wá ń ṣe bí olórí burúkú òun ṣe rádaràdá kiri àwọn kan ń lù ẹ wọ́n fi ń gbowó inú ìwọ náà dẹ̀ ń dùn àwọn kan ń lù ẹ wọ́n fi ń gbowó inú ẹ dẹ̀ ń dùn ó dẹ̀ rẹ́rìn músúmúsú bí sóbòsòbò àìpé orí ńkọ́ ò rọ́rọ̀ sọ lọ gbé rádaràdá kan jáde yẹn lóhùn ṣẹ̀rífà ibi tí èmi rò pé ká ló jọmọ tó gbọ́n ní àìlè ní tí mo ṣe máa ń sọ tọrọ ẹ máa fi ń bí mi inú nìyẹn o Ẹnugun ní tí ọ̀rẹ́ máa fi ń bí mi nínú nìyẹn o ìgbà tí ṣẹ̀rífà ti ń sọ̀rọ̀ ó yẹ kó o fún ní fọ̀tí látẹ̀yìn wípé ìsọkúsọ wo lẹ́ ń sọ yìí mọ́mí àníkẹ́ kúnlẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí níbẹ̀. ṣé court case ẹ ti tọ́ ni ṣé wọ́n ti fẹ́ parí court case ẹ àbí ẹ tí ìrówó gba sáà ibi tó rí o ti gbé pé dáadáa nìyẹn o wípé àwọn kankan tí ẹ bí olórí burúkú tó jẹ́ wọ́n wá ń tiẹ̀ máa wó lọ máa jó lọ à ń wẹ̀ yẹn máa jó lọ à ń wẹ̀ yẹn wọ́n wá ń tiẹ̀ gbọ̀ngbọ̀n àwọn bí òkété àwọn bí ìjòbó tó là àwọn yẹn wá ń gbowó wọ́n ń kọ́lé títí wọn lọ. ní ti gbogbo sórí tí orí tó bá ní pé nísìnyí wà lè sọ pé wọ́n ti bá wọn ti finalize kan gbélé yẹn fún ẹ o gbogbo wa la mọ̀ pé ilé yẹn kì í ṣe ilé ẹ níṣẹ́ tá a wá ń sọ̀rọ̀ tá à ń pariwo sí wọ́n lè sáré lo àlùmọ̀kọ́rọ́ yìí kán lọ gba ilé lọ́wọ́ kinní kan bẹ́ẹ̀ àǹtí yẹn kán kúnlẹ̀ gbogbo tí ń gbẹ́ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n á lè gbélé yẹn fún ẹ bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ lọ́kàn ara ẹ pé at the beginning ìwọ kọ́ ló nílé wọ́n náà ń kọ́lé fún ẹ wọ́n ń kọ́lé ọlọ́dẹ síbẹ̀ ṣé yẹn ò ti fi wọ́n wáyé pé ìwọ kọ́ ló nílé wọ́n ń kọ́lé fún wọn Fọlá inú ìṣó tó mọ̀ pé òníṣẹ́ lọ́wọ́ ò ní kọ́bọ̀ lápò wọ́n wá tún kọ́lé ọlọ́dẹ wọ́n wá kọ́ síbẹ̀ kì í ṣe pé wọ́n kọ́ ṣọ́ọ̀bù tábà ní pé wọ́n máa kọ́ ṣọ́ọ̀bù fún un
ní ìta tó ń sọ yìí náà sí wọ́n lè tètè sáré lọ ṣéǹjì lọ lọ́dẹ sí ṣọ́ọ̀bù wọ́n ṣàpáṣì gbogbo ẹ̀. tí kì bá ṣe pọ́n mú dọ̀kásì ni a ti dé UK tẹ́ẹ̀dẹ̀ ní fojú kanra yín yàtọ̀ sí ìtẹ̀ríra yín ní patí tó jẹ́ pé ìjẹkújẹ yẹn náà mọ̀ yín sí. ẹ̀yin lẹ máa débẹ̀ lẹ máa mu kóòkì lẹ máa mu fanta lẹ máa mu 7up ńgbà ẹ bá mu ìyẹn tó ẹ tún ní ó yá bí ṣìnàpù wà bẹ́ẹ̀ ẹ mú bí baileys wà bẹ́ẹ̀ ẹ gan jẹ. oúnjẹ ńkọ́ ìrẹsì ò lè kọjá àmàlà gbọ́dọ̀ kò lè gbẹ́yìn small shop lọ́tún lọ́sì kẹ́ máa kó jẹ́ yìí kẹ́ wá délé kẹ́ wá lọ máa yàgbẹ́ kẹ́ wá lọ máa fìgbẹ́ disturb àwọn ọkọ yín ibi tá a rí ẹ sí nìyẹn. àwa làwa ń bẹ̀ nígbà tá a débi nìkan ọ̀rẹ́ mi rèé wọ́n wí pé ṣé kì í ṣe pọ̀ mọ́ ẹnu ìṣó yìí ṣé kì í ṣe pọ̀ orí burúkú ti ń dé báyìí ká tó wọlé sọ́dọ̀ white kìnnì kan pé Wàsíù ọ̀rẹ́ mi èmi àtọ̀rẹ́ mi lájọ wá síbẹ̀ ọ̀rẹ́ mi nìyẹn òun àtọ́pẹ́ mo jó báyìí èmi fúnra mi èmi ẹnu ìṣó àbẹ̀bí ọ̀fọ̀ lórí burúkú kan èmi náà ra jókòó síbi mo wí pé ẹranko yìí náà máa ṣe bí èèyàn o ẹranko yìí náà máa ṣe bí èèyàn o ayé ti dàrú o I'm sure pé àwọn irú wọ báyìí ló jẹ́ kí dollars máa wọ́n irú ẹ̀ báyìí ló jẹ́ kí values náà owó Nàìjíríà kó lọ nítorí ò lè ṣiṣẹ́ ò ṣiṣẹ́ produce economy ní contribution ẹlẹ́pìnì sínú tó ń lọ ní Nàìjíríà múwá ni ká ti jókòó bá wa dáwó yẹn o owó ilé yẹn o wọ́n wá ń gbé wọ́n náà mọ́ra ìwọ náà gbéra ẹ mọ́ra owó ilé yẹn sà owó ilé yẹn mà owó ilé yẹn o dọ̀ká sọmọ ìkókó wá ń lò wọ bí ewúrẹ́ ó wá ń bẹ́ kiri ṣẹ̀rífà ọ̀dẹ̀ rí gbogbo bó ṣe ṣe é níṣekúṣe tó ń tiẹ̀ ní tìkùtì kó jáde kó gbèjà ẹ. àwọn ọ̀tá ẹ̀ gangan làwọn tó ń lù ẹ̀ tó ń fi ẹ́ gbowó tó ń dẹ̀ fi ń kọ́lé tara wọn àwọn ọ̀tá ẹ̀ gangan nìyẹn. àwọn ẹ̀ gangan ló yẹ kó máa bájà pé ìtẹ́ bájẹ́ mi jẹ́ tó. wọ́n ti lù ẹ́ wọ́n ti dọ̀m̀pù ẹ́. ojú wa náà ṣe sọ pé ó ti sú àwọn ọ̀rẹ́ ti sú àwọn àwa là tètè gbà fúngbà yẹn ká láàmọ́ ni ká ti jẹ́ kó ti tìẹ́ dànù kó ti sọ ẹ́ sínú igbó kó ti lóun gbàgbé ẹ̀ pátápátá kó ti jù ẹ́ nù torí mo rí pé ò fẹ́ peace ìgbà tó ti wá peace yẹn káwa náà kúkú bá ẹ fọ́ lójú tán pátápátá. kábẹ́ dàrú ká fi ẹ́ jìgbìjìgbì ká mì ẹ́ kẹ́rù ẹ́ káyà ẹ́ já kí ṣẹ̀rí jáde kó yàgbẹ́ sí ṣòkòtò bó dẹ̀ jẹ́ pátá rádaràdà tó wọ̀ ni. kí yẹn gan má lọ jókòó kó má lọ ronú ara ẹ̀ yẹn ṣẹ̀rí fáyẹn kó má lọ jókòó kó má lọ ronú ara ẹ̀ pé ṣé ohun tó mò ń ṣe yìí gan ṣó bójú mu. ìyàwó àtìyálé wọ́n jà yàtọ̀ sólófòfó Lizzy J Mariam come on board yàtọ̀ sólófòfó kẹ́ ẹ gbé borùn kẹ́ lanúlẹ̀ kí gèlè ṣí dànù kátẹ́gùn gbé lọ kẹ́ má wọ́rì ibi tẹ́ ti máa ṣòfófó lẹ máa lọkàn yín máa lọ ló ṣe jẹ́ pé ò mọ bó ṣe máa parí ìjà tó jẹ́ pé the only thing tó wá ní pé jẹ́ kí n support ọmọ mi kì í jẹ́ káwọn èèyàn rí pé ọmọ mi ọmọ dáadáa ni wàràsì dẹ̀rẹ́kẹ̀ olórí burúkú lẹ́bí nílé yín èèyàn rádaràda lẹ́ní lọ́dọ̀ yín ẹni tó yẹ kẹ́ ẹ rárá fọgbọ́n mú mọ́lẹ̀ pé Lizzy báwo ni èèyàn jù ẹ lọ ní kékeré ni kékeré yẹn ò lè fowó rà lọ́jà ni èèyàn jù ẹ lọ ní kékeré ni kékeré yẹn ò lè fowó rà lọ́jà. ẹwọ gbẹpẹ ẹni tó bá juni lọ lè juni nù Lizzy a máa ṣẹgbẹ́ ẹnu ìṣó Lizzy a máa ṣẹgbẹ́ ẹnu ìṣó ṣé ti ìwé la fẹ́ sọ ni ṣé ti kámúra la fẹ́ sọ ni ṣé bí kọ́mọ dúró re la fẹ́ sọ ni
yàtọ̀ sí ẹnu dáadáa tí yẹn ní, kí ló tún ní? Kó ti ṣẹnu tó bá ti ṣẹnu rogodo tó ti ṣe síwájú yẹn kó máa sọ̀rọ̀ lọ ni, kí ló tún ní? Ṣé kọ́ mọ́ pírítì la fẹ́ sọ ni? Ẹ̀ẹ́dẹ̀mọ́ pé yẹ kó tètè gbà fọ́gà ẹ̀ pé ọ̀gá lélẹ́yìí o, ìwọ náà mọ bó ṣe máa jẹ títí ẹ o. Ńṣe ló yẹ kọ́mọ yín ṣe bí politician lọ́dọ̀ Lizzy ni. Mọ́mì sa mọ́mì wá máa báwo ni ẹ kú jọ́ mẹ́ta mà, kó náà máa ra fọgbọ́n láǹkan jẹ. Gbogbo ilé tọ́ṣẹ̀ṣẹ̀ ilé rádaràda tọ́ṣẹ̀ṣẹ̀ ń kọ́ fún lóru ń sìn, bóyá wọn bá ti bá kọ́ duplex kan tiẹ̀ tóun náà bá ti máa gbádùn. Láti fúnra tí mo dẹ̀ jẹ́rìí Làwálù tí ò fọmọ ṣeré, ó ṣeé ṣe kó tu ju Mercedes kan sí díẹ̀ pé gbà máa bá mi gbá àwọn ọmọ lọ sí school. Wọ́n ṣe ń gàn kadà yẹn kò mi ò láìkẹ́ ẹ̀. Àmọ́ ń gbè tó jẹ́ pé orí olórí burúkú ààrẹ ò jẹun re ńkọ́, olórí burúkú ẹnu ìṣó ẹnugun orí ò jẹun re rí, ìyẹn tó pè ní Fọlá Tinúbú. Orí ò kì í jẹ nǹkan gidi. Ìgbà tí Láti fẹ́ bẹ̀rẹ̀ sí ní fún ní ìgbádùn jẹ, ìgbà ló bẹ̀rẹ̀ sí ní pariwo kiri. Gbogbo ariwo tẹ́ wá pa lọ́dún mẹ́rin, ǹjẹ́ o lè ṣe achievement yẹ? Fi achievement yẹ wọ̀n wá. Àwa fẹ́ rí achievement yẹ Fọlá lọ́dún mẹ́rin tó ti ń gbé ẹ kiri, tó ń fẹ́ gbàgbà ẹ, tó ń sọ ẹ di bábíà ńlá. Ọdún mẹ́rin ọ̀hún jọ tí o lè fún wa ní achievement kan ṣoṣo tá a lè tẹ̀ tọ́ka sí. Ìwé tẹ́ bá tó kà 4/40. Àbá tẹ̀ tó fi yẹn ṣe achievement pé àmọ́ pàṣẹ exam kan kí lẹ win nígbà tí mo ní tẹ̀lé ìgbẹ́ ìdájí exam tí mo kọ́kọ́ ṣe mo gba 40/40 àbí 20 àbí bóyá bí 30 ní pass mark. Èmi kẹ̀ mo gba 30/40 náà tí mo tún pass exam yẹn. Bóyá àbá máa fi ẹyin ọgùn sí pé ẹgbẹ́ ká kó tèrè kúrò, òun náà achieve ní educational line ó mú nǹkan jẹ́ o. 30/40 mà ló gbà, àtẹ̀sí pàtẹ́wọ́ fún ẹ bẹ́ẹ̀ pé owó náà tún gbé gbìyànjú. Ó wá tún lọ gba 4/40. Ọlọ́mọ jẹ́ kí n bí wèrè lọ́mọ. Ó wá tún lọ gba 4/40. Olódò ọba 30 ojú ẹja ló mọ̀ jẹ. Ìyẹn ló ń ta tún sọ lọ́rọ̀ ènìyàn o. Ìwọ tó jẹ́ pé ojú ẹja ló mọ̀ jẹ. O gbọ́ pé ọ̀dọ̀ Lizzy orí ẹja kó olùkọ́ ọ̀dọ̀ lọ́mọ mójú ẹja níbẹ̀ kó máa jẹ́ níbi tó yí olódòdé tó rí nǹkan kan ṣe kan ló wá lóun bínú. Ta ló yẹ kó máa gbé Lizzy mọ́ra tí ìbá ṣe wọ? Ta ló yẹ kó kí Lizzy yàgbẹ́ sílẹ̀ kó ní mọ́mí ẹ fílẹ̀ má bá yín kó mà ẹ má wọ́rì kó máa fọgbọ́n mú nǹkan títí ẹ jẹ? Ojú lásán ló rẹ pé rádaràdà kan tó lóun bodyguard ń gbé báàgì ni. Ọkùnrin tó ń gbé báàgì fọmọ náà ẹ̀ ojú lásán ló pé ní. Kí ló ní wọ́n gbé báàgì? Ojú lásán ló pé ní. Torí géńdé Ọlọ́run tó ń gbé báàgì obìnrin kò yẹ kíyẹn náà yà ẹ́ lẹ́nu wípé bọ̀ọ̀dá báàgì obìnrin lẹ́gbẹ́ yìí, eléyìí ò yẹ yìí, ní tó yẹ ni ló yẹ ni, ó kó ọrùn òye dìyẹ báàgì obìnrin lọ́dọ̀ security guide. Kálọ́kọ̀ obìnrin ló ń tẹ̀lé sí ni tó wá gbé báàgì ẹ̀ dání, ìyẹn ti ṣe é gbọ́. Ọkùnrin ó ń gbé báàgì obìnrin, báàgì tóbìnrin ń gbé kiri. Orí má jẹ́ kémi bá wọn ṣe security bẹ́ẹ̀ láyé. Ìyàwó president ní kó máa rìn, èmi kọ́ ni máa fọwọ́ kan báàgì ẹ̀. Táwa ní ìwọ tó jẹ́ kó rí ẹ pé kó wé pé ìbú owó máa kí lẹ fẹ́ ṣe ẹlẹ́fẹ́ lọ yàgbẹ́ ni? Báwo ni ṣé tíṣù wà ní ibàdí kínní? Lágbájá mú tíṣù wá kó gba tíṣù kó bá wọn mu síbẹ̀. Ẹ̀tẹ̀bẹ̀ ẹ má kò ní ìdíkẹ́ flush mà. Tẹ́ bá ti yàgbẹ́ tẹ̀ yẹn kọ̀ kúrò kẹ́kọ̀ọ́ clean up mà wá flush fún yín yes ma. Kí wọn náà máa fọgbọ́n mú nǹkan jẹ sẹ́nu. Gbogbo rádaràda èní tẹ̀wọ̀n dé ẹ̀yìn sìn kò ní sí gbogbo yẹn bẹ̀. Èní alágbọn ọ̀tún la kirikiri ìjọ mẹ́rin ẹ̀ pàǹtí ó tún yá ẹ tún lọ sí zone 2 ewúro Àbújá tún yá. Ǹjẹ́ ọ̀gbọ́n ní sinmi olórí burúkú ààrẹ àdẹ̀sẹ́ pé ọ̀nà ìsinmi rèé o. Gbogbo kúkú sọ mo ní gbogbo ilé lọ́sùtù náà fún ẹ yìí ọ̀nà tó máa fi exonerate rẹ kúrò ń bẹ̀rẹ̀ ọ̀nà tá a máa fi stop gbogbo èrè o. Jẹ́ ká tètè ṣe báyìí o. Já mọ tá a máa ṣe ń bì yìí o. Lọ bẹ lágbájá o. Tó bá ti bẹ lágbájá àwa bẹ ẹ fẹnu sí. Ńgbà bá ti fẹnu sí gbogbo kíní kéèsì tẹjọ ní ẹjọ gbàgbé ẹ. Olúkálùkù á ṣe ohun tó yẹ kó ṣe. Ṣó rẹ pé Láti náà mọ responsibility ẹ ni ó mọ̀.
àmọ́ ṣáwọn ẹnu ìṣó ṣán fún láyè láti ṣe gẹ́gẹ́ bí bàbá ọmọ, ṣé wọ́n fún láyè? àbúrò ìdí tí wọn náà rí láti tó bá jẹ́ pé nǹkan tá à ń gbọ́ tó ti ṣe fún ẹ, tó bá jẹ́ pé làwa ló ṣe gbogbo nǹkan tá à ń gbọ́ yẹn, ó máa jẹ́ pé ẹni tó wà responsible ni. ẹja kó tèrè kúrò àgbẹ́ni kankan mọ́ra. ìgbà tá a rí láti pẹ̀lú ẹ mi ì rí lólówó ànípurọ́, àmọ́ ohun tí wọ́n sọ pé ó ṣe fún ẹ ní pé ó gbé mọ́tò, ó ṣe gbogbo ó ṣe gbá ó ṣàkọ̀ ó ṣàgbọ̀n ó ṣe kòkó bàbá aṣáṣùn ní tóun sọ nìyẹn, pẹ̀lú báwa ṣe rí pé kò lówó lọ́wọ́ ní táìmù yẹn. ṣé kò yẹ kó o ní sùúrù? ìgbà tán tẹ̀ tí kọ́kọ́ bu lákọ̀ọ́kọ́ tó ti fi gbowó fún ẹ, tó ti gbowó, ìgbà yẹn ló yẹ kó o ti sọ fún wọn pé ó ti tó, ẹ filẹ̀, ọkọ mi ni. ṣe bóun ló sì ní pé tí ò bá nífẹ̀ẹ́ ni kò ní sọ fún ẹ pé ní sùúrù tóun bá dé. ó sì láìkẹ́ náà ni, ó sì mọ̀ pé òun lọ́mọ ń bì kan tóun sì máa tẹ́kẹ̀ ẹ̀. àmọ́ ńgbà tó yẹ kó rí títẹ́ bẹ̀rẹ̀ sí ní gba Mercedes, kó bẹ̀rẹ̀ sí ní gbalé, kó bẹ̀rẹ̀ sí ní jẹ nǹkan mèremère, ìgbà yẹn làwọn ẹnu ìṣó sọ pé láyé lójú tàwọn kọ́ òǹbéṣù jẹun síbí oògùn. Fọlá, òun bá èṣù jẹun síbí ẹ oògùn, ó wá sọ pé ó fẹ́ ṣoríire, ó ti ṣe náà àti rì, oríṣẹ́ pẹ̀tẹ́ rìgàn tó túmọ̀ ẹni. lọ ni ìyẹn tó pe rẹ̀ níyàbọ̀ òjò, trash queen àbí kí ló pe rẹ̀, kìíní kan rádaràdá mọ́dà. ó rí bóògùn ẹ ṣe sá lọ ni, torí o ti forí kọ, o ti fi orí kọ́lé agbọ́n, o ò ṣe nǹkan tó yẹ káwọn obìnrin gidi tó ń ṣe tó fi ń jèrè ọkọ, o ò ṣe é. ìjà ló ń jà, kó bàjẹ́ fúnra ẹ, òun ló ń lé kiri, kó má ṣoríire òun ló ń wá kiri, kán gbọ́mọ sí ìyẹn ni wọ́n ń lé kiri. tọ́lọ́wọ́n dẹ̀ ní jẹ́ kí nǹkan kan ṣọmọ ọlọ́mọ, àtọmọ tàwa náà àtàwọn ọmọ tó ń wò wá, ìyẹn ni wọ́n ń lé kiri. la ṣe ń sọ pé orí Ṣẹ̀rífà orí ò pé dáadáa, ó yẹ kó mọ ohun tó yẹ kó o sọ. kí ni mo sọ? la ṣe ń sọ pé orí Ṣẹ̀rífà orí ò pé dáadáa, ó yẹ kó lè mọ nǹkan tó yẹ kóun sọ. ní tó sọ yẹn kọ́ ló yẹ kó sọ. ká ní pé èpè téèyàn ṣe oúnjẹ lóòjọ́ ni, Ṣẹ̀rífà máa jáde sí àṣẹ máa sọ fún ẹ pé ṣé wọ́n fẹ́ pa ni. òun ò síbẹ̀ láyé Sọjí ni, kò síbẹ̀ gbà tó ń ṣe part 1 to 20 tó ń lọ sí 100 tó fẹ́ lọ máa lọ sí 1000. Ṣẹ̀rífà tó ń wo Facebook kò lè kọ́ṣọ̀ wọn pé ẹni tẹ́ ń ṣépè fún yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. òun náà fẹ́ yàwó bí bọ́mọ tiwa náà ṣe lọ fẹ́ yàwó ni, bọ́mọ tiwa náà òun náà lọ fọ́kọ, bọ́mọ tiwa náà ṣe lọ fọ́kọ ni. ọmọ títí wa àwọn tó bá lé wọn fún lálàáfíà, kí ló wá dé tó jẹ́ pé àní tó wá bá òun lé òun wá ní kó fò lẹ̀ kó kú dànù. kí ní tí Ṣẹ̀rífà ṣe máa sọ gbogbo yẹn fún wa? àwọn méjì tó bá lé yẹn àwọn gbà tọwọ́ tẹsẹ̀ o, kí ló wá dé lóhun títí tóun náà lè gbani ti bí tọwọ́ tẹsẹ̀ tó wá jẹ́ pé ó ní kó máa fi kú lé kiri. Ṣẹ̀rífà ò bá jáde kó wá ṣàlàyé gbogbo yẹn fún wa, bóyá tó bá ṣàlàyé ni bóyá yé wa dáadáa. àmọ́ ń bò jẹ́ pé ìkà ni ẹ́, ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́gọ́ ló ń kọ́ ọmọ yìí, torí mi ò rí pé Fọlá yẹn orí ẹ̀ pé dáadáa gangan ká má purọ́, nítorí bá ní dáǹsì inú ọmọ títí ẹ̀ tó fẹ́ wọ́ọ̀sì ju ti ìgbẹ́ ìdájí lọ. mi ò rí pé yẹn lè ronú jinlẹ̀ dáadáa. olóòótọ́ ti bímọ tó wọ 20, àmọ́ ọpọlọ ẹ̀ bí ọmọ ọdún 6 ni, so a lè blame ẹ̀, a lè blame ẹ̀ ń bẹ̀ yẹn. àmọ́ ṣẹ̀rí ló yẹ kó máa tọ́ sọ́nà yìí pé ọmọ mi o, wọ́n náà fẹ́ ra mọ́tò fún ẹ, Sunday ti rà á, mọ́ mi wọn ò rà á. kó fariya, kó bínú kanlẹ̀, kó pe dọ̀kásì, kó pe mo pé pàápàá pé kí lẹ mean, kí lẹ ń ṣe yẹn fún? ìṣẹ̀rí ò rí yẹn. àmọ́ owó tó ń dùn nínú Ṣẹ̀rí ẹ ti rí pé oníṣẹ́, Ọlọ́run má jẹ́ ká bó níṣẹ́ rìn, òun ni kọ́bọ̀kọ́bọ̀ tán fún
Fọlá lóṣooṣù ọjọ́ 10,000 ọjọ́ 7,000 ọjọ́ tẹ́bí bá pa dáadáa kan fún ní 50,000 kan wá jáde kan láwọn ti sẹ́tù ẹ̀ o àti sẹ́tù ẹ̀ o àti kówó gidi fún un. Ẹ lè gbọ́ ẹjọ́ tíjọ káàsì jáde tó máa lóun fọmọ ẹ ní 1 million rí. 1 million báwo tó fẹ́ jí ni tó fẹ́ jí ni àmọ́ ó lè máa ṣe kárí ni níta ibi tẹ́ ti mọ̀ ẹ́ pé ìkà ọ̀jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ dọ̀kásì lè máa ṣe kárí ni níta kí ni mọ́mì a fẹ́ lọ joyè o kábíyèsí rẹ̀ gẹ́gẹ́gẹ́ kí láyè ló ní ká fún kábíyèsí ẹja fún wọn ní 2 million boss lady ó ti gbówó dé trash lady ó ti kówó dé ó ti mọ́yè yìí jẹ́ káwọn àwọn àgbàrá dáadáa àwọn àgbàrá jákújákú káwọn náà kọ́ wá máa support ẹ̀ àwọn àgbà tó rí wọn ò pé dáadáa kọ́mọ lọ́mọ pariwo ó ti mọ́yè yìí jẹ ìwọ ìyẹn lọ́kàn oyè lọ́kàn máa tanra yín jẹ ẹ̀yin olóyè irọ́ ẹ̀yin dìdìrìn ẹ̀yin olóyè irọ́. Bọ́ àwọn olóyè irọ́ àwọn ẹ̀ wá sọ fún yín pé àwọn ti lójó yẹ o ibi tó jò wá tì yín dé tá a máa ṣe ń sọ fún yín pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá lóun ti ṣe nǹkan ó yẹ kẹ́kọ̀ọ́ máa ní sùúrù kẹ́ máa wí pé ṣé lóòótọ́ ni ẹni yìí ṣe nǹkan àbí àbókọ̀ ń purọ́ ni ń gbọ́n máa gbóyè náà dé ńkọ́ wọ́n wá rí i pé oyè olóyè làǹtí yín wá lọ jí gbé wọ́n wá fi wọ́n wá pé oyè olóyè làǹtí wá lọ jí gbé ó lágbára ó ní agbára èèyàn tún lè máa jí káti ẹ̀gbẹ́ pé wọ́n ń jí owó wọ́n ń jí nǹkan èèyàn tún jí oyè táwọn tí ìmọ̀ẹ́dẹ̀ ti ń celebrate irọ́ ọlọ́run má jẹ́ kí n dìdìrì láyé mi o kí ni mo sọ ọlọ́run má jẹ́ ká dìdìrì láyé wa àwọn olóyè àwọn ọmọ yẹn dìdìrì àwọn ọmọ yẹn ṣe kí ni wọ́n dìdìrì wọ́n gọ̀ wọ́n bá ní wọ́n gọ̀ àwọn tíìmù yẹn ni wọ́n bá wí àwọn tíìmù yẹn náà ń bá wí àyìn tíìmù yìí ẹ dẹ́ǹsì díẹ̀ abẹ́rẹ́ nígbà tó ń gbé jáde I feel like giving àlùjọ 1 million naira from Fọlá bẹ́ẹ̀ ni gbogbo ohun tó bá ti ṣe látọ̀dọ̀ Fọlá ni tó bá náà fẹ́ nìkan lówó kan ẹ̀mọ́ pé pọ́ọ̀sì Fọlá náà ti ń yọ àpò Fọlá náà ti ń yọ wọ́n wá sọ̀rọ̀ àwọn di kí n kàn gírọ́ wọ́n wá lu ọmọ ọlọ́mọ wọ́n fi ń gbowó inú tí wọ́n wá ń dùn páwọn náwó wọ́n wá ń pera wọn ní trash lady rough lady gàrí lady ìgbẹ́ lady ìtọ̀ lady wàhálà dẹ̀rẹ́ ọmọ ọlọ́mọ náà lò ọmọ ọlọ́mọ náà lò tó fi ń kówó jọ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìkà kò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti rí pọ́mọ yẹn ògbọ́n nì serious wọ́n ti rí pọ́mọ yẹn ògbọ́n nì ká lójọ́ ọmọ tó gbọ́n ni ó yẹ kó nǹkan ti fight fúnra ẹ̀ ẹ̀gbọ́n tí Bob Marley sọ ni get up stand up for your right ó yẹ kó stand up fún right tiẹ̀ ni ẹnu ìṣó stand up fún right tiẹ̀ káàtẹ̀ wá sọ pé ẹnu ìṣó ojú ń tì í ṣé Ṣẹ̀rífà tún wá tún dàgbà yàtọ̀ ibi pé kò lè fight fún right ọmọ ẹ̀ ni gbogbo nǹkan tó bí rà wá báyìí nínú nìyẹn pé ibi tó yẹ kí Ṣẹ̀rífà lóun máa jà sí ibẹ̀ kọ́ ló ń jà sí ibòmíì tí ò yẹ kó jà sí ibẹ̀ ló ń jà sí fẹ́ni tó bá ti ń wo fracas wọn yìí tipẹ́tipẹ́ tó dẹ̀ wo bí ìrìn wọn ṣe ń lọ làwọn family tó bá fẹ́ bú ẹnìkan kọ́nu family yẹn ẹnu ìṣó ni torí òun ló ta family yẹn síta kò wá tà sí blogger gidi àwọn blogger tó jẹ́ pé àgbọ̀ kan ṣe ohun rere rí tẹ́ bá ń gbọ́ tó bá ń sọ pé tẹ́ bá mọ iye èèyàn tí
ìgbẹ́ ìdájí ti ba ayé ẹ̀jẹ̀ ní tí most àwọn èèyàn sọ fún mi nìyẹn ẹ pagbo ìgbẹ́ ìdájí ti ba ayé àwọn èèyàn jẹ́ jù ẹ pagbo èṣù ní sọjí wọn ò fi nǹkan gidi kan lọ̀ wọ́n rí láti ìgbà tí mo ti ṣe kínní so Fọlá náà ló ní láti jáde tó máa ṣe àtúnṣe nínú tó wà lẹ́yìn tí ò bá ṣàtúnṣe Lizzy ò ní jáde kó apologize láyé for anybody. Làwálì gan tó bá lọ ṣe mistake tó sọ pé ẹjọ́ nbìkan á dá mi mọ̀. Torí ayé ibẹ̀ ìyẹn la ṣe sọ pé lọ bẹ lágbájá tó lórí burúkú ẹ̀ tó fẹ́ dojú tì wá tán. Ibi tó yẹ kó tó ra lọ ṣe tẹ sọ́rí kára gba yìí ń bẹ̀ àṣẹ àpagbo yìí mi ká consign àṣẹ broda Lizzy consign kémi náà máa yan pé ìjà yẹn ọpẹ́lọpẹ́ mi náà ní kí bá ṣe kínní ni mo ní kọ́ ọmọ yẹn lọ bẹ̀ kémi náà ra máa yan bíi ayan inú ìdun ẹ̀rù bó ṣe rough mi ó rough mi gidi gan-an ìjọba ẹ̀pọ̀ ọmọ yẹn rough mi ọmọ yẹn embarrass mi bàjẹ́ náà ṣé kò yẹ kọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ ni. Hello ma. Hello sir, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ jàre. Ẹ sà ṣá lè dá sétò sà. Ẹ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ. Ẹ mọ nǹkan tí mo rò sà. Ṣé níbi tí ọ̀rọ̀ dé yìí? Bẹ́ẹ̀ni. Kí akàndẹ̀ wàá wòran ló kù. Bẹ́ẹ̀ni o. Because ṣe mọ̀ pé owó ò wọlé mọ́. Lónìí ló dẹ̀ wọlé sí. Tẹ́lẹ̀ owó ò wọlé mọ́. So ara ti ń kan everybody wọn. So gbogbo èyí tó ń jáde tán dẹ̀ ń sọ̀rọ̀ fatafata yẹn owó ò wọlé mọ́. Nǹkan tó dẹ̀ sì wà nílẹ̀ ó sì pọ̀ gan-an. Because gbogbo cases tó ní ó sì need lawyer. Ó sì need láti máa lọ sí Àbújá ó need láti máa run around. Nǹkan tó dẹ̀ tó gbà síṣẹ́ àbí tó ń gbà síṣẹ́ ó ti yọwọ́ kúrò ńbẹ̀ kò rẹ́dì láti fund wọn mọ́. So Fọlá sì máa sọ̀rọ̀ gan o. Tàbá kan lè dára balẹ̀ tàbá wòran. Ó sì máa sọ̀rọ̀ gan because at the end of the day nígbà tó bá rí i pé wọ́n ti fa àwọn ohun nìkan lòun fẹ́ dá ẹrù gbígbé á sọ̀rọ̀. So ẹ ṣáà jẹ́ ká máa wòran. Wẹ̀ làwọn náà àfọwọ́fà lé gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí because kò sí nǹkan tó le jù láyé yìí ju ìjà orogún lọ. Lizzy sọ̀rọ̀ kan nígbà kan ó ní ká ní pé bí ó ní bó jẹ́ bí gbogbo nǹkan ká ní ó jẹ́ bó ṣe rí ni ó ní ṣọ́ọ̀bù tóun nílé òun ó ní ta ló sọ yí pé annex àbí òun ò ní sí ṣọ́ọ̀bù míì sí àárín Èkó tí Fọlá máa wà ń bẹ̀ but kò rò wípé ọ̀rọ̀ ọmọ àbí ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ orogún pé ó ti bẹ́ẹ̀ lòmíì lọ ìjà orogún ni ìjà ìlara ìjà ìgbónára. So at the end of the day I don't pity her and I will not be truthful if I say I pity her. Torí àfọwọ́fà ni. Pity yẹn ti kọjá. Ó ti kọjá mi ò pity ẹ̀. Unfortunately kò lẹ́ni tó tún kò ní àwọn èèyàn ńlé tó jẹ́ pé wọ́n jẹ́ àgbàlagbà dáadáa láti tọ́ sọ́nà. So on all aspects because tó bá lágbàlagbà dáadáa ni kọ̀rẹ́ ò ní rí bẹ́ẹ̀ yẹn because ẹni tó bá lágbàlagbà dáadáa ní tẹ̀rí ọmọ yín lórí Facebook láti ọdún 5 tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn tó fi ń ṣe lẹ́yà ojú wa ti family gan pé ọmọ Yorùbá wà lórúkọ jẹ́ ká nígbà tí yóò rí ilẹ̀ Yorùbá jẹ́lẹ̀ Yorùbá but ìgbà tí gbogbo ẹ̀dẹ̀ ti bàjẹ́ tó jẹ́ pé àwọn tó kúkú ń tọ́ wọn náà tó ń darí wọn nǹkan báwọn náà ṣe rí nìyẹn so irú ìró nìborùn so kí lẹ tún expect so but at the end of the day ó máa sọ̀rọ̀ gan sà ó máa sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n máa tọ́ ara wọn then ó dàbẹ́ ní pé èèyàn kan sọ ń kọ́ pé àwọn àǹtí òkété ti ń fún màmá wọn GC pé kó má gbóúnjẹ wá fáwọn ọmọ táwọn bá lọ sí kò anybody bá yọjú sóhun òun ò fẹ́ rí anybody so tá bá ti lè ní sùúrù a máa wo sinimá yẹn dé end ni sà ẹ ṣé sà ó dàárọ̀ sà God bless you my son Goni. Yes sir. Thank you so much. Àmín. Yes.